kábíyèsí aláàfin tìlú ọ̀yọ́ ikú bàbá yèyé ọba abímbọ́lá akeem ọ̀wádé àti kábíyèsí ọ̀nìrìṣà ọba adéyẹyẹ ẹnìtàn ògúnwúsì ọ̀jájá kejì àrólé oòduà ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ pẹ̀lú kábíyèsí ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà àtàwọn ọba míín nílẹ̀ yorùbá tó fi mọ́ Deji tìlú àkúrẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ yorùbá nílẹ̀ ìgbò Ọọni wọ́n péjú wọ́n pésẹ̀ síbi ìpàdé pàjáwìrì àpérò lórí ètò ààbò ilẹ̀ yorùbá àti ilẹ̀ ìgbò pẹ̀lú àwọn gómìnà ní ilẹ̀ yorùbá àti ilẹ̀ ìgbò láti ṣe àjọrò àjọsọ ìfikùnlukùn lórí ètò ààbò ilẹ̀ yìí bí yóò ṣe mú yányán bí ogun à ń jíni gbé à ń ṣekú pani à ń ṣèkọlù ilé ìjọsìn káàkiri bí ó ṣe dohun ìgbàgbé bí yóò ṣe dópin òun náà bí ètò yẹn ṣe wá wáyé ohun tó ṣẹlẹ̀ ohun tí ó súyọ àwọn ọ̀rọ̀ tó wáyé níbi ètò yẹn á gbìyànjú láti mú wá fún yín tí ẹ̀kúnrẹ́rẹ́ àbájáde ìpàdé náà tó bá ti tẹ̀ wá lọ́wọ́ síbẹ̀ tí mọ̀ wá wípé ohun tá a bá gbọ́ ohun tá a bá rí ohun tá a bá mọ̀ tẹ́rìí wà fún òun náà ni a mọ́ mú wá fún yín lórí ìkànnì wa a mú wá fún yín bó ṣe lọ àti bó ṣe wáyé àti àwọn ọ̀rọ̀ tó jẹyọ ìyẹn ní apá àtibẹ̀ yẹn tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà olúwaṣèyí mákindé ó ní òun ó wá ọ̀nà láti bá àwọn ènìyàn tí wọ́n wọlé wọn tí wọ́n fara gbá níbi ṣíṣe ojú ọ̀nà sákúlà ìyẹn ọ̀nà olóbìrípo tó ń wáyé nílùú ìbàdàn ó ní igbe àwọn èèyàn lòun ti gbọ́ àti bí wọ́n ṣe ń ṣe ìfẹ̀hónúhàn bí wọ́n ṣe ń dín kàrà òun lójú pópó ó ní òun ò wọ́nà láti bá wọn sọ̀rọ̀ láti ṣèpàdé pọ̀ pẹ̀lú wọn nígbà náà lọ́hùn tẹ́ ẹ bá rántí kódà ó tún sọ ní ọjọ́ ajé Monday tó ń ṣe àgbékalẹ̀ ìwé àbádòfin ti ọdún 2026 nípínlẹ̀ ọ̀yọ́ ètò ìṣúná tó ń gbé síwájú ilé ìgbìmọ̀ asòfin ó sọ̀rọ̀ yẹn nígbà náà ṣùgbọ́n aláyọ̀ láti sọ fún yín wípé gómìnà olúwaṣèyí mákindé ó mọ̀ ti gbéra ó ti lọ bá àwọn ènìyàn tí wọ́n fara gbá níbi ilé wíwó tí ojú ọ̀nà jẹlé wọn níbi tí wọ́n ti ń kọ́ circular road ọ̀nà olóbìrípo nílùú ìbàdàn lólógún ẹ̀rú kí wàá ní gómìnà olúwaṣèyí mákindé kí lọ̀rọ̀ tó sọ kí ni ìlérí àti àdéhùn tó bá àwọn ènìyàn yìí ṣe ní ọjọ́ Wednesday ọjọ́rú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tá a wà yìí gómìnà sọ̀rọ̀ kí ni gómìnà sọ mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí kí ẹ sì jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí gómìnà olúwaṣèyí mákindé lórí ọ̀rọ̀ tó sọ yìí ṣùgbọ́n kí n tó mú ọ̀rọ̀ gómìnà wá fún yín ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ń kún wa lọ́wọ́ tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí tá a fi ń wá lóòrèkóòrè kí ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ S2 Ultimate Herbal International wọ́n ń po oògùn wọ́n ń lo ewé àtegbò láti po oògùn láti fi máa kojú àìsàn àti ìlera èyíkéyìí tó bá ń bọ́mọ ẹ̀dá ènìyàn wọ̀yá àjà
ká lè wà lálàáfíà, ká lè wà nílera pípé. Kò sí àìsàn tàbí àrùn tó ń kojú ọmọ ẹ̀dá ènìyàn tí kò sí òògùn rẹ̀ nílé iṣẹ́ S2 Ultimate Herbal International. Ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ kàn ṣàlàyé fún wọn oògùn tí ẹ bá lò tí ara yín ó fi bọ̀ sípò padà, tí àìsàn tàbárùn tó ń ṣe yín tí ó fi dohun ìgbàgbé tẹ́ fi wà lálàáfíà. Wọn ó ṣàlàyé fún yín bó ṣe Nàìjíríà ni, bó sì ṣe orílẹ̀-èdè míì lẹ́yìn wà. Ẹ fọkàn balẹ̀ torí pé kò sí ibi tí ọwọ́jà iléeṣẹ́ S2 Ultimate Herbal International tí kò dé lágbàláyé. Bí wọ́n ṣe wà lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n ń wà káàkiri àwọn orílẹ̀-èdè káàkiri àgbáláyé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà àti ti òkè òkun òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ gómìnà Olúwaṣèyí Mákindé, ẹ jẹ́ kí n mú wá fún yín ọ̀rọ̀ tó sọ lásìkò tó ń bá àwọn ènìyàn tí wọ́n fara gbá níbi kíkọ́ ojú ọ̀nà olóbìrípo tí wọ́n fara gbá tílé wọn di wíwó lulẹ̀. Ẹ jágbọ́n tí gómìnà sọ. Pé this administration will be able to do that. But from money year tó fi padà, I do and ṣe hydraulic structures, àwọn bridges and co lọ́wọ́lọ́wọ́ báyìí. I do hope pé this administration will be able to do that. But from money year tó fi padà sí tech you tó gbà bí another administration là ṣe. Ntẹ́mi fẹ́ ṣe ni pé look, àwọn tó bá yẹ ká san compensation fún, ẹ jẹ́ á san compensation fún wọn. Ibi tí the main road tó bá fẹ́ lọ, I will just clear it and leave it so that everybody á mọ̀ pé this is circular road. If it's another 3 years from now, the state yìí ní owó to construct that one, gbogbo wàhálà yìí kò ní sí mọ́ nígbà yẹn. So I am offering myself to solve as much of our problems as possible. I will not say, okay, I promise Oyo State people, I will work for them until the last moment of the last day. So ẹ jọ̀ọ́, tí we all belong to this state, and any challenges. Èmi náà máa já kàràmbì ilé ni o kí tó lọ. Sometimes never jẹ́. Ṣé kí wá jẹ́? Àjẹsọ́lì. Okay. Ṣé ẹ rí pé ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ yìí kàn lẹ wà ń bì? Àwọn tí wọ́n lọ sí toll gate pé àwọn ń dín àkàrà ṣèyí and all of those things. For how many days ni wọ́n fi ṣe? Kí ni cost ẹ̀ sí economy wa? And let me say this. Yes, you have every right láti protest. But àwọn kan náà ní every right láti go about their economic activities. Tóbi tí right ẹnìkan ti bẹ̀rẹ̀ tó parí sí ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. So I'm happy pé ẹ ní strong association níbí. And the decision that I've taken, bí mo ṣe jókòó síbẹ̀ yẹn ni pé New Towns and Cities Development Authority òun nìkan ni single point of responsibility. No more Ministry of Land, no more Surveyor General, no more anybody. You deal with New Towns and Cities Development Authority. They will set up a team. You will set up a team. No, as this says, no house will be demolished without any compensation. Wow. Huh? Now, issue tí àwọn yìí raise, I will personally call for it. If it is true, I shall touch it. I'm not saying pé I'm the most perfect human being. Èmi náà ní àlébù ti tèmi. Bẹ́ẹ̀ ni ọmọ Mákindé. Ọlọ́run nìkan ni
ó mọ̀ tán tó gbọ́n tán. So ibi tí àṣìṣe bá wà, we're ready to listen to you. It is your government. That is the long and short of it. It is your government. Any built-up area, we won't go beyond the setback. Any built-up area to Joy B. That is exactly what we did. Ní Badeku. Badeku is also built up. And tẹ́ bá lọ láti Badeku tẹ́ fẹ́ dé junction tó lọ sí Àkànrán, also built up. We didn't go 500 meters to the right or left. And tẹ́ bá lọ sí Nigerian Tribune ẹ lè lọ wá. I have a copy. 19th of November 2018. Only government, Ṣèyí Mákindé kọ́ ló wà ní government ńgbà yìí. Bẹ́ẹ̀ni, Ooni wọ́n gbé gazette yẹn jáde. But I came and I said, look, èmi náà lè rí. Ó ṣe pé àrùn ojú ni, I can see house ní inú bí. And I said, no, we cannot do 500 meters to the right and left in a place like this. We will just ensure that the corridor níbí is reduced to the setback tó lè jẹ́ kí mọ́tò move safely on this. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀, I believe pé ẹ represent àwọn tó wà níbí ni. Bẹ́ẹ̀ni. You are like 6. Ẹ fi èèyàn mẹ́rin kún wọn, ó jẹ́ 10. I will engage with them, and I can assure you we will solve this problem, and we won't leave it for another administration. This administration will solve it. Thank you.